Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbikíbi tẹ́ bá ti ń wò mí. Ẹ káàbọ̀ sórí channel One AJ TV. Fẹ́yìn tẹ́ bá ń come across channel mi for the first time, ẹ jọ̀ọ́ ẹ bá mi like, ẹ bá mi share, ẹ bá mi comment, ẹ bá mi subscribe. Ẹ̀yin olólùfẹ́ mi, mo lérò pé ẹ ti wo eré Into Him. Ṣé ẹ rí nínú eré Into Him? Ó jẹ́ ọ̀kan lára eré tó yẹ pé ó ṣe gbòógì. Ṣé ẹ mọ̀ nǹkan tó fun nínú eré Into Him ni pé àwọn méjì náà ṣeré, Madam Ṣadé àti àǹtí mi, Àǹtí Midé Martins. Ẹ wo nínú eré yìí, ipa ribiribi tí àwọn méjèèjì kó nínú eré yìí, ẹ lè believe pé àwọn méjì ló ṣe. Àti tẹ́ bá ń wo eré yìí, ẹ máa rò pé àwọn tó wà nínú ẹ̀ pé wọ́n wọ 50 àbí 100. Àwọn méjì. Ẹ lè believe pé nínú ilé tí Àǹtí Midé ń gbé, every time ló máa ń complain wípé landlord òun ó ń ṣe ẹdìyẹ, ó ń ṣe turkey, ó ń ṣe gbogbo. Ẹ wo tó ṣe ń complain. Ó máa ń bá àwọn Àǹtí Midé, ó máa ń bá àwọn adìyẹ yẹn communicate as wípé ó ń bá àwọn èèyàn communicate pé ẹ ṣé wọ́n á ń pariwo lé mi lórí. Ẹ wo bí tán tí bá wọn sọ pé why tẹ́ wọ́n á ń pariwo lé mi lórí? Why tẹ́ wọ́n á ń ṣàwọn kìíní? Ẹ get. Àǹtí Midé torí àwọn ìjìyà àti turkey, wọ́n ní láti relocate lọ sí island. Wọ́n kúrò mainland. Ẹ wo ìgbà tán relocate tán dé island. Ẹ ní níbo náà lọ. Ìgbà tẹ́ bá wò ó máa yé yín. Ọ̀dọ̀ Madam Ṣadé náà kó lọ. Wọ́n lọ bá wọn ṣe flatmate. Ẹ̀yin náà mọ̀ pé Madam Ṣadé always guide. Ó wà ńlẹ̀ bí ẹrù. Ẹ kọ́kọ́ wo ojú tí Madam Ṣadé fi gbé. Ẹ kọ́kọ́ wo saga tó máa ṣẹlẹ̀ nínú fíìmù yẹn. Ẹ wá wò ìgbà tí Midé finally gbé pẹ̀lú Madam Ṣadé nínú eré tí mo sọ yìí. Madam Ṣadé need láti máa fún back to back. The funniest part nínú eré ni pé Midé kúrò nílé láàárọ̀, wọn ò gbálẹ̀ kan tó lọ ibi iṣẹ́. Ẹ believe pé Madam Ṣadé ò jẹ́ wọn lé. Ìta náà sùn mọ́jú. Ẹ mọ̀, ẹ dẹ̀ mọ̀ pé mosquito tó wà ní island yẹn, ó pọ̀, ó tóbi gan. Ẹ mọ̀ pé mosquito island yẹn yàtọ̀ sí tàwọn mainland níbi tí Àǹtí Midé ti kúrò. Àwọn mosquito yẹn wọ́n visit wọn. Nínú eré yìí, lẹ máa wá mọ̀ bóyá ìgbà tẹ́ bá lọ wò, lẹ máa mọ̀ bóyá Madam Ṣadé jẹ́ kí Àǹtí Midé wọlé àbí ìta náà sùn mọ́jú. Ìyẹn tẹ́ bá wò ló máa yé yín. Ṣé ẹ mọ̀ nǹkan tí Àǹtí Midé ṣe padà fún Madam Ṣadé? Wọ́n ní láti mú omi ilá bá dà sọ́nà. Kí ló ṣe Madam Ṣadé? Wọ́n bá gba orí ẹ̀ o. Ìgbà tẹ́ bá wò, ẹ máa mọ̀ nǹkan tó ṣẹlẹ̀. Bóyá wọ́n ṣubú ni o, bóyá wọn ò ṣubú ni o. Tẹ́ bá ti wò, ẹ máa rí nǹkan tó ṣẹlẹ̀. Mo wish kẹ́ lọ wò, ẹ lọ wò ẹ̀yin tẹ́ ẹ bá ti wò, but ẹ̀yin tẹ́ bá ti wò, ẹ comment under comment section. Ẹ̀yin náà mọ̀ pé anything Madam Ṣadé àti Àǹtí Midé, no, wọ́n carry last, wọ́n máa wà interesting. Ẹ máa tán ṣe fúnra wọn back to back. Wọn agree ni. Wọn agree. Wọ́n dẹ̀ máa sọ pé ọ̀gá méjì ò lè wà nínú ọkọ̀. Ọ̀gá méjì ò lè wà nínú ọkọ̀ kan. So wọ́n fúnra wọn back to back. The funniest part of it ni pé tán ṣe fúnra wọn back to back yẹn, inú wọn dùn o. Ẹ̀yin náà mọ̀ pé ó wà ńlẹ̀ fún Àǹtí Midé. Ó wà ńlẹ̀ fún Madam Ṣadé nínú eré yìí. Ó wà ńlẹ̀. Mo fẹ́ kẹ́ lọ wò. Ẹ mọ̀ nǹkan tó máa surprise àwọn méjì náà ṣe eré tí mò ń sọ yìí. Àwọn méjì náà ṣe bẹ́ẹ̀ yẹn. Ó wà interesting gan. Ní fíìmù tí mo sọ yìí, ó wà interesting. The funniest part of it pé at last àwọn méjì wọ́n realize pé nǹkan táwọn ń ṣe wípé kò worth ẹ̀, kò yẹ káwọn máa ṣe. But tẹ́ bá lọ wo eré yìí, ẹ máa mọ̀ kan tó end àwọn méjèèjì. Bóyá wọ́n para wọn ni o, bóyá wọn ò para wọn ni o. Nínú eré yìí lẹ ti máa mọ̀. Ẹ try láti kẹ́ lọ wò. But ẹ̀yin tẹ́ bá ti wò, ẹ jọ̀ọ́ bá mi comment under comment section. Ẹ bá mi like, ẹ bá mi share, ẹ bá mi comment. Fẹ́yìn tẹ́ bá rí fídíò mi fún ìgbà àkọ́kọ́, ẹ jọ̀ọ́ ẹ bá mi subscribe.
ẹ jọ̀ọ́ ẹ lọ wo eré Into Him kẹ́ padà wá fún mi ní feedback nínú comment section. Ẹ̀yin gan máa rí pé fíìmù tí mò ń sọ yìí no be for mouth o. Lásìgbà tẹ́yin náà ti ń wo fíìmù, ṣé ẹ ti wo fíìmù tẹ́ pé èèyàn méjì ló ṣe? And then ó máa look as if pé àwọn tó wà nínú eré yẹn they are more than two. Ẹ lọ wo itú tí Mide Martins àti Madam Ṣadé tí wọ́n pa nínú eré Into Him. Cast táwọn méjèèjì play, role táwọn méjèèjì play nínú eré Into Him. No. Ó yẹ kó kudos to them, wọ́n try. So ẹ̀yin olólùfẹ́ mi, ẹ lọ bá mi wo Into Him. Ẹ má gbàgbé láti like, share, comment and subscribe. Ẹ ṣé ẹ kú gbogbo ìgbà mi. Thank you guys. Bye.